Praise God. Praise the living Jesus. Praise the living Jesus. A fẹ́ sọ̀rọ̀ lórí àwọn obìnrin tí wọ́n jẹ́ ìyálé ilé tí a mọ̀ wọ́n sí aya. Ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ aya nínú ilé, ǹjẹ́ ń ṣojúṣe yín lórí ọkọ yín? Ṣé ẹ ń ṣojúṣe lórí ọkọ yín? Ẹ̀yin màmá yìí, ṣé ẹ ń ṣojúṣe lórí ọkọ yín? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń fi ìyàbálòpọ̀ jẹ ọkọ rẹ̀, ló ti lé ọkọ ẹ̀ síta. Ẹ̀yin màmá yìí, mo bẹ̀ yín, ẹ yí padà. Ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ nínú ayé tá a wà yìí nísìnyí. Tá a bá kó obìnrin 100 jọ, agídí ló máa fi rí obìnrin 5 nínú 100 tí ò ní àlè. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Àwọn nǹkan wọ̀nyí ni ò jẹ́ kẹ́ ní àkójọ. Ìwọ tó ń ṣe irú nǹkan báyìí, tó ń ní ọkọ sílé, ó ń ṣe àgbèrè, ṣé o lè ṣe àkáǹtì 50,000 ní àkáǹtì rẹ̀? Ṣé o lè ṣe àkáǹtì 50,000 ní àkáǹtì rẹ̀? Ẹ̀rù tẹ́ ẹ bá màmá, ilé tí ọkọ rẹ̀ rẹ́ǹtì, ó dẹ̀ ṣàgbèrè, ó tó wọnú ilé yẹn wá. Irú obìnrin bẹ́ẹ̀ tí ó ti wọnú ẹ̀gún, ọkọ ẹ̀ fowó ẹ̀ kọ́lé, ó dẹ̀ lọ bá ọkùnrin àjèjì míì ta, ó dẹ̀ gorí rẹ̀ bá ó ṣàgbèrè, ó tó wá sínú ilé tí ọkọ rẹ̀ kọ́, ilé tí ọkọ rẹ̀ fowó àgbàrá òjò kọ́, ó tó wá bẹ́ẹ̀, ẹ̀rù bà ọ́. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n jẹ́ wọn mọ́. Wọ́n jẹ́ wọn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé àwọn ọmọ wọn máa lé wọn. Ẹ̀yin màmá yìí, mo bẹ̀ yín, ẹ yí padà. Ẹ yí padà. Ẹ wo ohun tẹ́ sọ ayé dà. Mo rántí ìgbà mo wà kékeré nínú ìjọ, tó máa ti ń bèrè fún ẹ̀mí mímọ́, ẹ̀yin obìnrin máa ń kọ́ gbẹ ẹ̀mí mímọ́, ṣùgbọ́n nítorí àwọn ìranù tẹ́ ranjú mọ́, àgbèrè, òun ló fà tẹ́mi mọ́ dùnnú yín mọ́. Ẹ kí gbẹ ẹ̀mí mọ́. Mo fẹ́ gba agbára o, iná lọ níbo? Iná Ọlọ́run kò lè dó nínú yín. Nítorí pé ọkàn ẹ̀tàn lẹ fi ń bá ọkọ yín gbé. Ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin tẹ́ ń wò mí, lẹ́ ń gbowó ilé ìwé lọ́wọ́ yín, lẹ́ ń gba 20,000 lọ́wọ́ ọkọ yín, ẹ̀dẹ̀ ń san 15,000 nílé ìwé. Ẹ fòtọ́ bá ọkọ yín lò. Ọ̀pọ̀lọpọ̀ ló wá ń gbé àlè wá bá ọkọ ẹ̀ nílé. Bí ọkọ yín ò bá rí yín, Ọlọ́run tó dá yín rí yín. Ẹ rántí pé ọjọ́ kan ẹ ó fi ayé sílẹ̀. Ẹ lọ jíyìn lọ́dọ̀ Ọlọ́run. Ẹ yí padà. Nígbà mi ti máa wo àwọn program mi tán ṣe nínú rédíò, ọkùnrin náà obìnrin, wọ́n fẹ́ mú òfin ẹ fẹ́ mú. Réètì obìnrin tó ń pa ọkùnrin ló pọ̀ jù nítorí property. Réètì àwọn obìnrin tó ń pa ọkùnrin nínú ayé nísìnyí ló pọ̀ jù. Ohun tó yẹ kẹ́yìn ìjọba ṣe, ẹ yẹ kẹ́ gbé ẹ̀kọ́ kalẹ̀ láti máa encourage àwọn ọkùnrin àti obìnrin. Kì í ṣe kẹ́ máa bá ọkùnrin wí fún obìnrin nìkan ṣoṣo. Ó ń fún wọn ní power láti máa ṣe àwọn iṣẹ́ burúkú yìí. Wọ́n tí mo wọ́ yé mi, á yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń wò mí. Èmi ni ó sọ pé ó dà bí ọkùnrin ṣe ń na ìyàwó ẹ̀ lálùpá o, ṣùgbọ́n tí ọkùnrin kan bá lu ìyàwó ẹ̀, tó lu ìyàwó ẹ̀ by mistake, tí nǹkan ṣẹlẹ̀, tẹ́ bá lọ wo réètì obìnrin tó ń pa ọkùnrin nínú ayé nísìnyí, tá a bá mú 2%, 98 obìnrin ló pọ̀ jù. Ẹ̀yin obìnrin wọn ẹ bá yí padà. Kí lẹ́ ń wá káàkiri ìta?
ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé tí òronú ọjọ́ okú ẹ̀ ti ń sún mẹ́tílé ayélujára kó ṣe kòtò alẹ́ náà òun náà wà bóun ti wà bóun ṣe wà. obìnrin yẹn yí padà, ẹ̀yin obìnrin tó yẹ ká máa retí bíbọ̀ Jésù. Ó ṣe ní láàánú pé àkókò tí nísìnyí ayé wá rí báyìí. Àkókò ẹ̀yin obìnrin ní ayé rí báyìí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ti dá láìlọ́kọ nítorí àìlè ṣe sùúrù fún ọkọ wọn. Wọ́n dẹni tó ń gbé ibi tí ó yẹ kán máa gbé. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹni tó ń gbé ọkàn kọ̀m̀pútà bí nítorí àìlè ṣe sùúrù fún ọkọ rẹ̀. Mo sọ nínú ìtí mo ṣe fáwọn ọkùnrin, ẹ̀yin obìnrin ẹ̀yin náà gbọ́ ti yín, ẹ ò lè tẹ́ ọkùnrin lọ́rùn. Ó lọ́jọ́ tí obìnrin bá tó kú kó ọkùnrin tó mọ ìyàwó ẹ̀. Ṣùgbọ́n màmá ò kì í ṣòkú. Ó ò lè tẹ́ ọkọ rẹ̀ lọ́rùn. Ṣe sùúrù fún ọkọ rẹ̀. Inú gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá ní ayé ní ọkùnrin àti obìnrin, ọkùnrin ló easy láti mú. Ọkọ rẹ̀ tó burú yẹn, ó lè fi ẹ̀mí sùúrù wún ìní àti ẹ̀. Ọkàn ọkùnrin òkè ń pẹ́rọ̀. Ṣùgbọ́n wọ́n ń ṣe bíi pé mo ti bímọ fún. Nítorí wá wù ẹ́ ló lè ṣe. Ó mọ̀ pé àwọn ọkùnrin bá dá ṣe wà yẹn, ara ìtà rọ̀ǹgì àkínfẹ́ gbà. Tó bá dẹ̀ ti wá rí báyìí, ìwọ obìnrin, Bíbélì ń pé ọlọ́gbọ́n obìnrin, ó tolé ẹ̀, òmùgọ̀ obìnrin, ó dàrú. Inú gbogbo ṣe sùúrù fún ọkọ rẹ̀. Ṣe sùúrù fún ọkọ rẹ̀. Ohun tó bá mú kí obìnrin kó má ṣe sùúrù fún ọkọ rẹ̀ tó fi bínú kúrò ní ọ̀dọ̀ ọkọ, ó ti fi ẹ̀gúnlẹ̀ di àwọn ọmọ lọ́jọ́ iwájú. A ti rí ọmọ tó ń ṣe ìranù tó ń ṣe àgbèrè. Ìyá tí ò sí nílé ọkọ, bóyá ọkọ kìíní ọkọ kejì ló wà. Ọmọ náà wá ń ṣe àgbèrè. Ìyá wa bá wípé ní tó ń ṣe yóò dáa. Ọmọ yẹn pé de ní màmá yìí ni mo fi jọ. Ṣé kò tán? Ó bá ṣe sùúrù fún ọkọ rẹ̀, wọ màmá tó ń wò mí. Ogun tó ń jà ìyá rẹ̀ kó má bàa jà ọ́. Ìyàwó mélòó lọkọ ẹ̀ ní? Ẹni ìyàwó ọkọ mélòó ni ìyá rẹ̀ ní? Ọkọ mẹ́ta, ọkọ mẹ́rin. Tó ti ráyè ìyá rẹ̀. Ìwọ náà ó tún fẹ́ jẹ́ kógun tó jà ìyá rẹ̀ kó jà ọ́. Ǹjẹ́ ìyá rẹ̀ jẹ́ wọn ọmọ kó tó kú? Ogun olórogún ló pa ìyá rẹ̀. Ogun wàhálà ọmọ ló pa ìyá rẹ̀. Ìwọ tó yẹ kó tó wá súnmọ́ Ọlọ́run, kó fi ẹ̀mí sùúrù bá ọkọ rẹ̀ gbé. Ìdílé tiẹ̀ ó yàtọ̀ sí ilé ọkọ rẹ̀. Ẹ̀yin obìnrin, mo bẹ̀ yín, ẹ ṣe sùúrù fún ọkọ yín. Ẹ jẹ́ ká gbọ́n tí Bíbélì sọ. Ó lẹ́yìn aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín. Ǹjẹ́ ẹ̀yin obìnrin ń tẹríba fún àwọn ọkọ yín? Ó sàn fún ẹ̀yin obìnrin wọ̀nyí kẹ́ máa kúnlẹ̀ fún àwọn pásítọ̀. Nítorí ṣe ńlá obìnrin mẹ́la tọ́jọ́ tí ọkọ ẹ̀ ti fẹ́ sílé kò tí ì kúnlẹ̀, orókún ẹ̀ méjèèjì kò fi kúnlẹ̀ fún ọkọ ilé rẹ̀. Ṣùgbọ́n bá déwájú pásítọ̀, á kúnlẹ̀ ni. Mo fẹ́ bi ọ, ṣé àwọn pásítọ̀ ló ń fún ọ lówó oúnjẹ? Àwọn pásítọ̀ ló bá tọ́jú ọmọ? Ẹ̀sà kéè tẹ́bọ̀ yí padà. Ọkùnrin kan fi ẹjọ́ ìyàwó ẹ̀ sùn mí, ó ṣe tó jẹ́ ìbànújẹ́ ọkàn. Ó ní pásítọ̀ lẹ́ ń pè ìyàwó òun lórí fóònù. Ìyàwó rẹ̀ tó ń kúnlẹ̀ lórí fóònù fún pásítọ̀ tí ò rí lórí fóònù. Ẹ̀yin obìnrin ẹ yí padà. Ìkúnlẹ̀ rẹ̀ fún pásítọ̀, ìkúnlẹ̀ fún àwọn àfáà, fún babaláwo, tó kúnlẹ̀ fọkọ ilé rẹ̀, ìkúnlẹ̀ asán ló jẹ́. Kó o tó lè kúnlẹ̀ fún àwọn pásítọ̀, fún àwọn àfáà, fún àwọn babaláwo, o gbúdọ̀ kúnlẹ̀ fún ọkọ ilé rẹ̀. Ẹ̀gbọ́n ní Sárà sọ fún Abraham ní olúwa mi. Ǹjẹ́ o lè pe ọkọ ilé rẹ̀ ní olúwa mi? Èpè ló máa ṣẹlẹ̀ ọkọ ilé rẹ̀ lórí. A máa sọ fọ́kọ ilé rẹ̀ wọ lẹ́nu ẹ̀ pé ilé wo lọkọ ẹ̀ kọ́. Ìgbà tí wọ́n ń bọ̀ nílé bàbá rẹ̀ ṣe, ǹjẹ́ o gbé okó búlọ̀kù dání? Ìwọ tó ń sọ pé ilé wo lọkọ ẹ̀ kọ́. Ìwọ gbẹ́ntẹ́ra búlọ̀kù aláìmọ̀kan. Ìwọ ń sọ lẹ́nu. Ọkọ ẹ̀ tiẹ̀ tíráì ọkọ̀ ojú yàrá kan, ọkọ̀ ojú yàrá méjì, ọkọ̀ ojú yàrá mẹ́ta, ọkọ̀ lé ọ̀sẹ̀. Ìwọ ń sọ pé ilé wo ló kọ́ lẹ́nu ẹ̀.
búlọ́ọ̀kù ǹjẹ́ wọ́n ra búlọ́ọ̀kù ẹyọ kan. Ẹ ká tẹ̀síwájú. Ó ní gẹ́gẹ́ bí Olúwa ti yẹ nínú bí ó ti yẹ nínú Olúwa. Wọ́n ní bí ó ti yẹ nínú Olúwa pé kẹ́ bọ̀wọ̀ fún àwọn ọkọ yín, kì í ṣe àwọn pásítọ̀. Mi ì sọ pé bẹ́ẹ̀ ṣe ń kúnlẹ̀ fún pásítọ̀ ò dáa, ṣùgbọ́n ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fọkọ lẹ́yìn tí ẹ̀ kó rí bẹ́ẹ̀. Irú àwọn kan bá Ọlọ́run kò lè dùn sí. A ti rí àwọn pásítọ̀ jẹ́ pé ẹ̀dẹ̀ ń kúnlẹ̀ kíkí wọn dẹ̀ pé wá arábìnrin ìjọ ti kúnlẹ̀ fọkọ lé rẹ̀. Àwọn òdodo nìyẹn. Látòní lọ ẹ lọ bẹ̀rẹ̀ sí respect àwọn ọkọ yín. Kẹ́ wá rí pé ọ̀nà yóò yí padà sí ire. Kẹ́ má lè ṣépè fọkọ lé yín mọ́, ẹ má pọkọ lé yín lórí burúkú mọ́. Ìmọ̀ tó bá pọkọ lé lórí burúkú, ara ẹ̀ ló ń pè ní olórí burúkú nítorí fún kíni ara ọkọ ẹ̀ náà ti mú egungun tiẹ̀ jáde. Òun láti ṣépè fún ọkọ rẹ̀. Nínú ohun gbogbo sùúrù ni kò ṣe fún ọkọ rẹ̀ kí o lè rí ìjọba ọ̀run wọ̀. Jésù ò ní pẹ́ dé, ó ń bọ̀ bí olè lóru. Àwọn obìnrin tó bá ní ṣe báyìí wọn lè wọ ìjọba Ọlọ́run. Àlàáfíà fún Jésù Kristi Olúwa wa. Àmín.